ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Olúwàbùkọ́lá aya kó tẹ̀ mọ́ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yìn ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Lórí ètò Kò Sí Mìmí Lénìí ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run àfihàn ògo ọtẹ lọ fún orúkọ yín, agbẹ́yìnga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. Arúgbó nítorí tẹ́ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Arúgbó nítorí pé ẹ̀ka mọ́ àwọn alààyè ọkàn lénìí. Ọpẹ́ wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lénìí tó bá ti ń gbé tó ọ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gbà tòsí jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kí ọ̀rọ̀ náà kí ó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò sọ wípé ogun àfọwọ́kóra, ogun àfọwọ́kóra, ogun àfọwọ́kóra. Àwọn àfọwọ́kóra tí wọ́n ṣarajọ, wọ́n fọwọ́ kóra, wọ́n fọwọ́ kọ́ra. Bíbélì kíkà wa láwọn nínú ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé ọ̀kan nínú ìjọ ènìyàn náà sì dáhùn wípé olùkọ́ni, mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ̀ ọ́ wá. Níbikíbi tí ó bá gbé sì mú, a sì máa nà tọ̀tọ̀, a sì máa yọ̀ fóòfó ní ẹnu, a sì máa pa yín kéké, a sì máa dákú. Mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó lè jáde, wọn kò sì lè ṣe é. Ó sì dá wọn lóhùn wípé ìran aláìgbàgbọ́ yìí, èmi ò ti bá yín gbé pẹ́ tó, èmi yóò sì ti mú sùúrù fún yín pẹ́ tó. Ẹ mú un wá sọ́dọ̀ mi. Wọ́n sì mú un wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí lójú kan náà, ẹ̀mí náà nà tọ̀tọ̀, ó sì ṣubú lulẹ̀, ó sì fi ara yílẹ̀, ó sì yọ fóòfó ní ẹnu. Ó sì bi bàbá rẹ̀ léèrè wípé ó ti pẹ́ tó tí èyí ti dé sí. Ó sì wípé láti kékeré ni, nígbàkúgbà ní sì máa ń gbé sọ sínú iná àti sínú omi láti parun. Ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun, ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́. Jésù sì wí fún pé bí ìwọ bá gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó gbàgbọ́. Lójú kan náà bàbá ọmọ náà kígbe ní ohùn rárá, ó fi omijé wípé Olúwa, mo gbàgbọ́, ran àìgbàgbọ́ mi lọ́wọ́. Nígbà tí Jésù rí i pé ìjọ ènìyàn ń sáré wọ́jọpọ̀, ó bá ẹ̀mí àìmọ́ náà wí. Ó wí fún un pé ìwọ odi adití ẹ̀mí, mo pàṣẹ fún ọ, jáde lára rẹ̀, kí ìwọ má ṣe wọ inú rẹ̀ mọ́. Ó sì kígbe sókè, ó sì nà tọ̀tọ̀, ó sì jáde lára rẹ̀. Ọmọ náà sì dàbí ẹni tí ó kú, tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi wí pé ó kú. Ṣùgbọ́n Jésù mú un ní ọwọ́, ó sì fà á sókè, ó sì dìde. Nínú ẹsẹ̀ Bíbélì tí a kà ní, tí a bá wò fínífíní, ọmọ kan ṣoṣo yìí náà tí bàbá rẹ̀ bí, bóyá nítorí bàbá, ìgbà tí Jésù Kristi béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé ẹ̀mí tó ń sọ nípa èyí gan, ìgbà wo ló ti dé sí ọmọ yìí? Bàbá ẹ̀ sọ pé àti kékeré mà ní, àti kékeré ló ti ń la àwọn wàhálà yìí kọjá, àti kékeré ló ti ń la làásìgbò yìí kọjá. Bóyá nítorí làásìgbò yẹn gangan, torí ogun tí ọmọ yẹn ní nínú ayé ẹ̀, bóyá nítorí ẹ̀ nìyá ṣe fi lẹ̀, ìyá ti fi sílẹ̀, ìyá fi sílẹ̀, ó kọ ọmọ sílẹ̀ àti bàbá yìí nìkan ló ń gbọ́ bùkátà ọmọ yìí. Torí tá a bá wò fínífíní, tá a bá ṣe kà yẹn, bàbá yẹn ti gbé káàkiri kó tó di pé ó mú wá tọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù wá. Nígbà tó tún mú tọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù wá tí wọ́n lè rí wò, ló ṣẹ̀ṣẹ̀ tí wàá mú wá sí ọ̀dọ̀ Kristi fúnra rẹ̀, ló ṣàlàyé fún Kristi àwọn ogun conjunction battle, àwọn ogun tó máa ń fọwọ́ sora wọn pọ̀, wọ́n conjunct, wọ́n àkórajọpọ̀ sáyé ẹnìkan. Irú ọmọ tí a sọ̀rọ̀ nípa èyí, ó ní ẹ̀mí odi, ó ní ẹ̀mí odi, ó ní ẹ̀mí adití, ẹ̀mí odi, ó ní ẹ̀mí adití, ó ní ẹ̀mí wárápá, ó ní ẹ̀mí gìrì, ó ní ẹ̀mí dákúdájí, ó ní lára òun nìkan ṣoṣo yìí. Lára òun nìkan ṣoṣo. Tá bá wo ibi tí a ti bẹ̀rẹ̀ 17 tá a ti bẹ̀rẹ̀ yẹn, bàbá ẹ̀ sọ wípé, ó wípé olùkọ́ni, mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí odi, ẹ̀mí odi. Tá bá tún wò síwájú, nígbà tí Jésù Kristi pàṣẹ fún, ó lé ẹ̀mí odi àti adití ní 25. Nígbà tí Jésù rí i pé ìjọ ènìyàn sáré wọ́jọpọ̀, ó bá ẹ̀mí àìmọ́ náà wí. Ó wí fún pé ìwọ ẹ̀mí odi àti ẹ̀mí adití, mo pàṣẹ fún ọ, jáde lára rẹ̀. Ẹ̀mí odi àti ẹ̀mí adití lára ọmọ yìí nìkan ṣoṣo ni ó ní. Ó tún ní
ní 18 tá bá wo 18 ó ní níbikíbi ni ó ti máa ń gbé sí ni ó sì máa ń gbé mu a sì nà tọ̀tọ̀. Ẹni tó bá sì nà tọ̀tọ̀ á mọ̀ pé gìrì nìyẹn, torí ẹni tí gìrì bá mú á nà tọ̀tọ̀. Ó ti ní ẹ̀mí òdì, ó ti ní ẹ̀mí adití, ó ní ẹ̀mí gìrì, ó ní ó sì máa ń dákú, ó ní ẹ̀mí dákúdájí, ó ní ó sì máa ń yọ ìfóòfó lẹ́nu, ó ní ẹ̀mí wárápá, ó ní ẹ̀mí wárápá, ó ní ẹ̀mí gìrì, ó máa ń pa yín kéke, ó ní ẹ̀mí gìrì. Lára ẹnìkan ṣoṣo à ń ka àwọn àrùn bíi 5 bíi 6, ṣùgbọ́n ayọ̀ ibẹ̀ ni wípé bí àwọn àrùn yẹn ti kóra wọn jọpọ̀ tó, nígbà tí wọ́n bá Jésù pàdé wọ́n fi sílẹ̀, wọ́n kúrò nínú ayé rẹ̀. Mo ní ìròyìn ayọ̀ kan fún ẹnìkan tí ó ń gbọ́ mi ní èní wípé kò ní fi ṣe àwọn àkójọpọ̀ ogun tó dìde sí ọ, nítorí tí Jésù Kristi ti lè bá ẹ̀mí yẹn wí lára ọmọkùnrin yẹn tó sì fi ọmọkùnrin yẹn sílẹ̀, tọmọkùnrin yẹn gba àlàáfíà, ìwọ náà wàá gba àlàáfíà lórúkọ Jésù. Mo gbọ́ ìtàn obìnrin kan, obìnrin yẹn ó márì kò rọ́mọ bí, nígbà tí wọ́n ṣe tẹ́ẹ̀sì fún ó ní fibroid, obìnrin ó ní fibroid, àrùn ìjú, ó ní àrùn ìjú, òun kan náà ó ní àrùn ẹ̀jẹ̀ ríru, kò rọ́mọ bí o, ó tún ní àrùn ìjú, ó tún ní àrùn ẹ̀jẹ̀ ríru, ó tún ní lumps nínú ọmú, a sì mọ nǹkan tó túmọ̀ sí. Ẹni tó ní àrùn ìjú, ẹ̀jẹ̀ ríru, ó ní lumps nínú ọmú, kò tún rọ́mọ bí. Ẹ rí wípé àkójọpọ̀ ogun àfọwọ́sowọ́pọ̀ burúkú gbà nìyẹn, àkójọpọ̀ ogun ni. Mo ní ìròyìn ayọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Jésù Kristi ọmọ Ọlọ́run, ó ní ìdí nìyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run. Iṣẹ́ èṣù ni àìsàn. Jésù Kristi á bá gbogbo ogun àìsàn yìí, á bá wí nínú ayé ẹni náà lórúkọ Jésù. Kò ní fi ṣe ẹni tó ń gbọ́ mi báyìí. Mo pàṣẹ pé gbogbo àìsàn tó fara rẹ ṣe ibùgbó tán sara wọn jọ, wọ́n wá sara wọn jọ sínú ayé rẹ, ọ̀run á palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù. Yẹ́rí pé nígbà tí Kristi dé tó lọ sí Gádárì, wèrè Gádárì, ó béèrè lọ́wọ́ wèrè yẹn pé ẹ̀yin ẹ̀mí mélòó ló wà nù ẹ̀yẹn ní Gídíọ́nì, àwọn legion, ẹ̀mí legion, ọ̀gọ̀rọ̀ ẹ̀mí. Ó túmọ̀ sí pé ẹlòmíràn wà tó jẹ́ wípé àwọn ogun tó ń bá dọ́gba, àwọn ẹ̀mí tó wà nù ẹ̀, àwọn ẹ̀mí ààrẹ ẹlòmíì tó ń mutí, ó ń jalè, ó ń ṣàgbèrè, lára òun nìkan ṣoṣo ló ń mutí, òun nìkan ṣoṣo ló ń ṣàgbèrè, òun nìkan ṣoṣo ló ń jalè, òun nìkan ṣoṣo ló ń rìn dé òru. Lára ẹnìkan ṣoṣo. Mo mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ tí Kristi ti lè bá ọmọkùnrin yẹn pàdé, tí irú ẹni bẹ́ẹ̀ bá lè yọ̀ǹda ayé ẹ̀ fún Kristi á bá pàdé, á lé gbogbo àwọn ẹ̀mí búburú yìí, á lé wọn jáde lórúkọ Jésù. Mo tún gbọ́ nípa ìtàn ọkùnrin kan, bàbá yẹn òun ṣe bàbá náà lọ títí ọ̀dọ́ ni tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó wọn ló ní prostate cancer, ó ní prostate cancer, enlargement of mi ò jẹ́ ṣàmọ́ prostate cancer, wọn ló ní low sperm count, òun nìkan ṣoṣo yìí ni ó ní low sperm count, àtọ̀ ẹ̀ ò lè dánmọ́, low sperm count, ó ní prostate cancer, wọn ló tún ní ulcer, kò tún rọ́mọ bí. Lórí ẹnìkan ṣoṣo yìí náà, Ọlọ́run á máa ṣàánú fún wa o. Kò tún rọ́mọ bí, ó ní ulcer, ẹni tó fẹ́ treat yìí sì yìí tó ní ulcer, tó sì jẹ́ pé some of this oògùn kò sí tó máa lò tára ẹ̀ fi máa yá, ulcer gan ò jẹ́ kó lè lo oògùn. Àfi kọ́lọ́run dá sí irú ọ̀rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀, kọ́lọ́run dá sí. Ìdí nìyí àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run, ó yẹ ká àwọn àǹfààní tí a ní kì í lò. Ṣé ẹ mọ̀ pé obìnrin yẹn tọ̀ Jésù wá pé òun fẹ́ gbaṣẹ́ ìyanu, Jésù sọ fún un pé oúnjẹ ọmọ leléyìí kò tọ́ sí ajá. Àwọn ọmọ gan dìde ṣe fẹ́ jẹun ni, àwọn ọmọ gan tó jẹ́ pé wọ́n tẹ́ tábìlì oúnjẹ. Dáfídì sọ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, ìwọ dà òróró sí mi ní orí aago mi sì ń kó àkúwọ́ sílẹ̀. Ó ní o tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ lójú àwọn ọ̀tá mi. Ìwọ ọmọ gan, ìwọ tó jẹ́ ọmọ tí a tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ fún lójú àwọn ọ̀tá rẹ̀, ìwọ gan náà ló ń fo oúnjẹ ṣàfàlà yìí. Ìmí nínú wa tá a la jẹ́ Kristẹni, Bible study kò sáyè fún, digging deep, faith clinic, afẹ́gbọ́rọ̀ Ọlọ́run, ìsọjí, tó bá tẹ̀ ń wàásù gan lèmi máa ń gbé fóònù tẹ̀ tí wá kó bá gbogbo àgbáyé. Ìmí tó bá ti gbé fóònù ọ̀tọ̀ níbi tó ń tẹ̀, ó máa rò pé Bible passage ló fẹ́ sí, kò sì sí Bible passage, ọ̀tọ̀ ní nǹkan tó ń tẹ̀ lórí fóònù.
Ọlọ́run á ṣàánú ayé wa o. Àwọn ogun aláfọwọ́fà yìí wọ́n máa ń fara wọn wọlé ni, wọ́n máa ń fara wọn wọlé ni. Ọlọ́run má jẹ́ kí a rí àfọwọ́fà ogun nínú ayé wa, nínú ilé wa, nínú ẹbí wa. Wọ́n máa kóra wọn jọpọ̀ ni. Kọ́lọ́run má jẹ́ àkójọpọ̀ ogun. Kọ́lọ́run bá wí nínú gbogbo ayé tó bá ti ń operate. Kẹ́mi mímọ́ bá wí, kí Jésù Kristi kó bá wí. Irú ẹni bẹ́ẹ̀ náà kó tètè pe Kristi, kó tètè pe Kristi, kí Kristi lè tètè lè jáde. Oúnjẹ ọmọ ní ìtúsílẹ̀, oúnjẹ ọmọ ní ìwòsàn. Bíbélì sọ wípé àgọ́ ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ló ń ṣe. Nígbà tí àgọ́ ara wa jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run, Bíbélì sì sọ wípé Jésù Kristi wọnú tẹ́ḿpìlì lọ, ó lé gbogbo ẹ̀mí tí ń tà tí ń rà, ó ya ẹgba sí wọn pé ìwọ ẹ̀mí tó ń tà tó rà, àwọn tó ń ta ẹyẹlé, àwọn tó ń ta adìyẹ, àwọn tó ń ta oríṣiríṣi nínú tẹ́ḿpìlì, ó ya ẹgba sí gbogbo wọn, ó lé wọn jáde. Kílẹ̀ ń wá, ó yá ìta, ó lé wọn jáde. Ó túmọ̀ sí pé gbogbo ẹ̀mí tó lè wà nínú ayé ìwọ àti èmi, gbogbo àìsàn tó lè wà nínú ayé ìwọ àti èmi, Jésù Kristi yìí náà lè yọ ẹgba sí wọn kó lé wọn jáde. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ wípé òun ṣàìsàn gan, ìgbà yẹn gan látún máa sọ òdì ọ̀rọ̀ sí ara ẹ̀ pé ṣé kìí ṣe àìsàn yìí ló máa pa òun báyìí, ṣé kìí ṣe kíní ìkan ló máa ṣe òun báyìí. Má jẹ́ pá máa sọ òdì ọ̀rọ̀ sí ara ẹ̀. Ìwọ máa fẹnu ara ẹ̀ sọ ohun tó àìmọye report tí dókítà lè fún ẹ pé nǹkan báyìí ló ń ṣe ẹ́. Report dókítà nìyẹn, kìí ṣe report Ọlọ́run. Orin tí ọkùnrin yìí sọ tó ní talẹ́ni tó sọ páyé ẹ ò lè níláárí, ènìyàn ló sọ pé a ò lè rọ́mọ lẹ́yìn rẹ, wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o, dókítà ló sọ wípé àìsàn ẹ kò lè rí ìwòsàn o, kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Ṣé o mọ̀ wípé ọmọ tí à ń gbé kiri yìí náà, ọmọ yìí àìmọye ìgbà náà máa ti gbé lọ sọ́dọ̀ àwọn dókítà o. Àwọn dókítà wọn á ti diagnose ẹ̀, wọ́n á ti sọ oríṣiríṣi àwọn orúkọ ràbìtì wọ́n á ti fún àìsàn yẹn ní àwọn orúkọ ràbìtì. Kò ní fi ṣe orúkọ tí wọ́n fún àìsàn tí ó ń ṣe ọ́. Ìwọ wá sọ́dọ̀ Kristi. Bíbélì sọ wípé ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù rí. Iṣẹ́ èṣù ní àìsàn ní àgọ́ ara ènìyàn. Nítorí nígbà tí Ọlọ́run dá ọ, kò dá ọ mọ́ àìsàn, kò dá àìsàn mọ́ ọ. Nígbà tó wá sínú ayé, tó wọnú ayé, láìsàn dé bá ọ. Nítorí pé tá a bá bí ọmọ bó ṣe ń bọ̀ láti ọ̀run kò tí ì sí nǹkan kan, mímọ́ ni. Ṣùgbọ́n gbà tó bá ti wọnú ayé náà ni oríṣiríṣi máa jọmọ. Gẹ́gẹ́ bí Kristi ti bèrè lọ́wọ́ bàbá ọmọ yẹn pé ìgbà wo ni kíní ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ yìí. Ó ní láti kékeré, ṣùgbọ́n kò sọ pé abímọ o. Ó ní láti kékeré, kò sọ pé abímọ. Ó túmọ̀ sí wípé àìsàn tiẹ̀ náà kò ní fi ṣe. Bóyá ìgbà tá a ti bí ọjọ́ tá a ti bí ọ báyìí ni àìsàn yẹn ló ti wà lára ẹ. Ọlọ́run á mú kúrò. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ohun kan àwà tọ́lọ́run ò lè ṣe, ohun kan àwà tọ́lọ́run kò lè ṣe, ohun kan àwà tọ́lọ́run kò lè ṣe, ohun gbogbo ṣíṣe ni f'Olúwa. Ọlọ́run á mú kúrò. Pàápàá jùlọ àwa tá a bá súnmọ́ àwọn tó ń ṣàìsàn, ẹ jẹ́ ká máa mú wọn ní ọkàn le. Ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ burúkú sínú ayé wọn. Ẹ má jẹ́ ká máa fi tó wọn létí pé irú àìsàn tó palágbájá ló ń ṣe ẹ́. Ẹ má jẹ́ á máa sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa mú wọn ní ọkàn le, ká máa gbàdúrà fún wọn, ká máa fún ọ̀rọ̀ kan lé pé ẹni báyìí tó ṣe irú àìsàn báyìí ó ti gba ìwòsàn. Gbogbo àwọn testimony tó máa ń share yẹn tó bá ti jọmọ́ irú tẹni yẹn máa share ẹ̀ fún. Gbogbo testimony yẹn tó bá ti ń gbọ́ ló máa mú ọkàn ẹ̀ le. Òun náà máa mọ̀ pé àìsàn yìí ò ní pa mí, máa jáde kúrò nínú àìsàn yìí. Èmi náà máa sọ ẹ̀rí tèmi, ọ̀rọ̀ ẹ̀rí mi mo máa sọ. Bíbélì sì sọ wípé aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wa. Ọ̀rọ̀ ẹ̀rí ẹnu ẹ̀ gangan náà ni kó máa fi sọ, kó máa sọ, máa jẹ́rìí pé èmi náà máa jẹ́rìí lórí ohun tí mò ń là kọjá yìí. Ọpẹ́ ni yóò yọrí sí, ọpẹ́ ni yóò yọrí sí ohun tọ́ta rò wípé yóò gbomi lójú mi. Ọpẹ́ ni yóò yọrí sí àìsàn tọ́ta rò wípé yóò jákún ẹ̀mí mi. Ọpẹ́ ni yóò yọrí sí. Wọ́n náà máa sọ bẹ́ẹ̀ pé kò ní fi ṣe ohun tó ń là kọjá, ó máa yọrí sọ́pẹ́ ni. Ọpẹ́ ló máa yọrí sí. Kò ní fi ṣe àìsàn tó jọmọ́ wọn bá jọmọ́ látorí títí dé àtẹlẹsẹ̀. Nítorí bó ṣe jọmọ́ Jóòbù náà nìyẹn. Nínú ìwé Jóòbù àríkà ń bẹ̀ tí èèwọ̀ mú láti orí títí dé àtẹlẹsẹ̀ tó jẹ́ pé kò tẹ̀ rí ìdíjókòó, kò rẹ́gbẹ́ fi lélẹ̀, gbogbo ara kìkì èèwọ̀, àwọn ọmọ kú, ilé bàjẹ́, gbogbo ẹ̀ ṣáàjé bá Jóòbù. Ṣùgbọ́n Ọlọ́run dá sí ọ̀rọ̀ yẹn, ó mú gbogbo ìkólọ ẹ̀ ó mú padà. Ìwọ náà kò ní fi ṣe ohun tó ń là kọjá. Mo mọ̀ wípé Ọlọ́run tó rántí Jóòbù, tó dá ìkólọ Jóòbù padà, á dá ìkólọ tìwọ náà padà. Kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ sí ọ. Ọlọ́run á dìde, á ràn ẹ́ lọ́wọ́. Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀, amúnú mi dùn, ayígbá mi padà sí rere. Á wọ̀ mí láṣọ ògo, á mú aṣọ ẹ̀gàn kúrò. Olúwa mi yóò dìde nítorí tèmi. Ọlọ́run
ọlọ́run yóò dìde nítorí tiwa àti tèmi lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ sọ pé bàbá mi bàbá mi bàbá mi bàbá mi, gbogbo àkójọpọ̀ àìsàn nínú omi ara nínú ẹ̀jẹ̀ mi, ẹ̀jẹ̀ Jésù bá mi flush ẹ̀, bá mi flush ẹ̀, bá mi flush ẹ̀, gbogbo àìsàn káìsàn tó lè wà nínú omi ara nínú ẹ̀jẹ̀ mi tó ń dúró de ọjọ́ tóun máa jáde síta, ẹ̀jẹ̀ Jésù yá bá mi flush ẹ̀, kó tó jáde ẹ̀jẹ̀ Jésù flush ẹ̀, kó tó jáde ẹ̀jẹ̀ Jésù flush ẹ̀. Jésù Olúwa wa àmín. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé gbogbo àwọn tó wà ní ìdùbúlẹ̀ àìsàn báyìí kí Ọlọ́run kó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn. Ìwé mímọ́ sọ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Pé gbogbo àwọn tó ń la àìsàn kọjá kí ọ̀rọ̀ Ọlọ́run kó lọ bá wọn, kó wò wọ́n sàn, kó fọwọ́ lé wọn bó ti wù ọmọkùnrin nìsàn, kí Ọlọ́run kó lọ bá wọn. Kò ní fi ṣe bí àìsàn tó wà lágọ̀ọ́ ara wọn ti pọ̀ tó, kò ní fi ṣe àìsàn tí wọ́n lè máa là kọjá. Ọlọ́run olùwòsàn oníṣègùn làwa ní Jésù àbánidáró, ìró dídùn lórí ìṣẹ́ra, orúkọ dídùn ní ahọ́n, orin tó dùn jùlọ ní Jésù Jésù Jésù. Ọlọ́run á wo gbogbo àwọn tó ń ṣàìsàn sàn lórúkọ Jésù. Àìsàn ara ni o, ti ẹ̀mí ni o, ti ọkàn ni o, kódà àìsàn ìṣúwóná, Ọlọ́run á wò sàn lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa àmín. Olúbùkọ́lá Yakó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ayé ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mímì lẹ́ni. Ẹ máa subscribe sórí YouTube channel wa o, kẹ́sì bá mi send ẹ̀ sáwọn èèyàn náà kí wọ́n lè rí fi gbàdúrà. Iná ò ní tán wo yín o. Ó dàbọ̀.